Academy àgbèrè wọ̀lú o. ẹ tẹ́wọ́ ètò ẹ̀kọ́ ti bá rọrùn dé o. ẹ tẹ́wọ́ ẹgbàre. ọ̀nà ìrọ̀rùn tààrà ló ti sílẹ̀ fún ọ báyìí o. láti lè dúró téńté lórí èròǹgbà àti lọ́jọ́ iwájú tó ṣe é mú yan gan. Academia Two League Limited ló ṣe tán báyìí láti ràn ọ́ lọ́wọ́ rí gbaniwọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ gboyè tó yanrantí. graduate tàbí undergraduate sí èyíkéyìí yunifásitì ní orílẹ̀-èdè United Kingdom àti Ireland. àǹfààní tí ọ̀lẹ́gbẹ́lẹ̀ yìí o. láti Academia Two League Limited láti ràn ọ́ lọ́wọ́ mú èròǹgbà rere rẹ fi lọ́lẹ̀. láwọn ẹ̀ka ẹ̀kọ́ bíi business and information technology, accounting and finance, health and social care, PGCE, tourism, law, human resources, business studies, child care, marketing, computing, oil and gas, hospitality, business law, nursing, social work àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ̀tà síbẹ̀ o. bó o bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló tún máa gba ìyáwó ìtọ́mọnìyàn rẹ ṣe. bó o bá ti kójú òṣùwọ̀n sí ẹgbẹ̀rún mẹ́wàá lé ọwọ́ méje pọ́ùn lọ́mọ gbà gẹ́gẹ́ bí maintenance loan. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè é sórí aago 074-055-96463 tàbí 074-488-88781 àti 079-560-64552 nílùú Birmingham 43 Temple Road Birmingham B2 5LS ẹ̀lú wọn 01217948286 ní Manchester Peter House Oxford Street Manchester M1 5AN ẹ̀lú wọn 01612408677 tàbí kẹ́kẹ́ sí alórí ẹ̀rọ ayélujára www.academiatoolleague.com 204-C226 Imperial Drive Reynolds Lane HA2 788 Academia Two League Limited àṣeyege dúró dè ọ́ ẹ máa gbàgbẹ́ lọ tààrà.